Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Updates, breaking news, events, happenings all around. Subscribe to this channel. Back-to-back events as it happens, as it unfolds, that's happens. We love you. Stay tuned. Don't go anywhere. Like, comment, share. We love you. Kí ẹni kò sọ wọ́n ti máa ń wá síbí yìí láti wá nà wọ́n àwọn èèyàn sókè wọ́n lè ń ṣe effortlessly wọ́n ń ṣe láì má béèrè kankan Ọlọ́run wá fún gbogbo wa yìí dájókòó ní orí ọ̀fẹ́ ní ẹ̀mí gígùn pé wọ́n máa wá síbí ilé yìí láti wá jókòó ní ìjókòó ẹni tí àwa yìí náà máa nà owó wọn sókè. Abẹ́ẹ̀ni pé tiwa tọpẹ́. Bàbá mi, ẹ máa dìde àmà náà wọ̀nyí sókè lónìí. Tó ti wọlé àbọ̀ ti wọlé. Ẹ bá mi gbé. Orúkọ ti bàbá